ìdùnnú ńlá ló ṣubú layọ̀ lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́rú nígbà tí èsì ìbò pápálì ẹgbẹ́ òṣèlú APC jáde tán pátápátá tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sì jáwé olúborí bí àwọn olólùfẹ́ ọkùnrin olóṣèlú iṣẹ́ ń yọ̀ ní Nàìjíríà àti káàkiri àgbáyé lórí àṣeyọrí tó ṣe yìí. Bẹ́ẹ̀ làwọn èèyàn kò ṣàìmọ̀ máa sọ ọ̀rọ̀ kò bá kùngbé sí ọ̀kan lára àwọn olùdíje tó bá Tinubu ta kàngbọ̀n níbi ìdíje ọ̀hún. Ṣé jẹ́ ni olórin kọrin ẹ̀ o ìyẹn Saheed Òṣùpá. Síbẹ̀ níṣe ni àwọn èèyàn ń gbé fọ́tò ọkùnrin olóṣèlú yìí sí tí wọ́n sì ń fi ojú ọkùnrin náà gẹ́gẹ́ bí ẹni tí ó da aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Oríṣiríṣi orin ọ̀tẹ̀ ló ti wà níta báyìí o bí wọ́n ṣe ń pe ọkùnrin olóṣèlú yìí ní ọ̀dàlẹ̀, aláìmoore àti àwọn orúkọ míì tí àwọn èèyàn sì ń kọ sára sáwọn èèyàn bíi Káyọ̀dé Fáyẹmí, Ìbíkúnlé Amósùn, Díméjì Ìbánkọ́lé, Bọ́rọ́fíìsì, Godswill Akpabio àtàwọn míì tí wọ́n juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún Tinubu tí wọ́n sì kéde fún àwọn alátìlẹyìn wọn láti dìbò wọn fún aṣíwájú ọmọ Àbíbátù Mọ́gàjí, ẹni tí orí ti ṣe lóore báyìí. Báwo gan ni Bọ́lá Tinubu ṣe fa ọkùnrin olóṣèlú yìí sílẹ̀ nígbà tí ilẹ̀ ń pò ìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC lẹ́sẹ̀? Ọ̀rọ̀ rèé o lẹ́nu Jagaban Borgu, ẹni tí yóò kojú Alhaji Atiku Abubakar ti ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn míì nínú ìbò ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023. Bánjàta tó bá ń jẹ èpo wa tó dẹ̀ tún dìtẹ̀ wa. Ayé ẹ má sọ pé kó ṣọ̀ṣe àbáfàbọ̀ fóníṣẹ́. Torí gbogbo tó ti rí lára wa mà ní ó ṣòfò pátápátá. Bó jẹ́ ilé kan ló bá kọ́ lára wa mà ní ó ṣòfò pátápátá. Gbogbo èrè tó ti jẹ́ lára. Buhari ní kí n wá ṣe gbákejì o nítorí àkọ́kọ́ tó ń jáde ò ń gbé fún ọ̀kadìgbò, flamboyant, fàájì loving, Catholic, pé wọn ò dìbò fóun. Ẹ̀ǹkejì ó ń gbé fún another Igbo, Umesi Oke, tó jẹ́ speaker, wọ́n gbà lọ́wọ́ òun, wọn ò dìbò fóun. Ó ní òun rí i pé tóun bá lọ mú pope wá láti Rome wọn ò ní dìbò fóun. But ìwọ Bọ́lá Tinubu ó ní gómìnà mẹ́fà, ó tí ì lose election rí. Gbogbo nǹkan tàdé ń wò ní statistics ńgbà yẹn ó fífọ̀ wá oníkàkú dìjọ rọrùn. Wọ́n ní àti ìdí ibẹ̀ yẹn kó tiẹ̀ jẹ́ ká tó ẹgbẹ́ yìí tán. Ìgbà tá a tó tán tá a mú àwọn PDP wọlé, Sàràkí rí pé àwọn PDP ò ní rí nǹkan kan tí Buhari bá jẹ́ president, èmi náà Muslim tí bá jẹ́ vice president, òun ò lè rí senate president ò tún lè jẹ́ Muslim. Mo ṣe bẹ̀rẹ̀ sí campaign madaru ni ẹ wá, mo léèyàn tó jẹ́ Christian, màá mú un lẹ̀, ẹgbẹ́ yóò gbọ́dọ̀ fọ́ ààrẹ gbọ́dọ̀ fẹ́ bí n ṣe mú ẹni tó jọmọ yín sílẹ̀ nìyẹn. Ó tọrọ ọbẹ̀ lẹ́gbọ́n yẹn, orúkọ mẹ́ta náà ní kí n mú wá. Orúkọ Yẹmí Kàdóso wà number 1, orúkọ Wálé Ẹdùn wà number 2, Yẹmí Ọ̀ṣínbàjò ó wà number 3. Mo wá ní ẹni kí n mú orúkọ mẹ́ta wá, tí n bá mú mẹ́ta wá mo ṣílẹ̀kùn fólè nìyẹn. Ẹ lè fi kẹrin kún kẹ wá mú kẹrin yẹn. Ẹyọ kan ni máa fún yín, ẹyọ kan
torí èmi ni fẹ́ sọ̀rẹ́ńdà right mi fún yín. àwọn ulamas tó ń jẹ́ ògbóǹtagì àáfàá mùsùlùmí wọ́n wá bá mi aago 2:45 a ti parí ọ̀rọ̀ láti dá wọn lóhùn pé ok àní ẹyọ kan sẹ́ Buhari fúnra rẹ̀ dẹ̀ fẹsẹ̀ rìn wá olódà òun gbà kí n fẹ́ ẹyọ kan lẹ̀ kí n ṣe forúkọ Yẹmí Ọ̀ṣínbàjò sílẹ̀. wọ́n bá fẹ́ gbé gbà fún ọ̀pọ̀ èèyàn tó lójú inú àgbà fún tán bá wá sọ fàlàyé mọ̀ọ́kan ṣárí kò ní gbọ́ sọ pé òun ò ní gbà fún kò gbà fẹ́yàn báwo ni ó ṣe pa fọ́lọ́run. òṣèlúwó ẹni máa fẹ́ ṣòṣèlú.